Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo ìkànnì Jugba Master Channel. Ẹ ṣé àdúpẹ́, ẹ ní dààmú. Nǹkan tí ó gbé mi wá sórí ìkànnì lónìí, ó ní pé ṣé rí iṣẹ́ téèyàn bá ti ń ṣe tó bá ti lé ní tó ti kọjá 30 ọdún, béèyàn ò bá ní làákàyè nídìí iṣẹ́ yẹn mọ́, kò lè ní làákàyè táyé ò fi parẹ́. Lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Lizzy tí mo sọ̀rọ̀ nípa wọn, àwọn èèyàn tó fẹ́ràn bí mo ṣe bú Lizzy tí mi ò dẹ̀ bú gan, tí mo ṣe gbà á nímọ̀ràn wọ́n pọ̀. Lóòótọ́ ṣé ká mọ́ tanra wa, Lizzy fẹ́ ṣe bí ẹni tí ó ní àṣejù lọ́wọ́ tí ọ̀rọ̀ rẹ̀ ò sì yé àwọn èèyàn, pàápàá jùlọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí Lizzy fi ń ta sí Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àtẹni tó lẹ́bùn iṣẹ́ yìí tó dẹ̀ ti pẹ́ lẹ́nu ẹ̀. Wọ́n dẹ̀ ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ṣùgbọ́n mo rí i pé àwọn èèyàn kan wà tí wọ́n jẹ́ alátìlẹyìn, tí wọ́n jẹ́ fans àwọn méjèèjì. Mo ti máa ń gbọ́ pé àwọn fans wọn máa ń dá wàhálà lẹ̀ láàrin wọn. Lára wọn ni àwọn fans tí nígbà tí Lizzy bẹ̀rẹ̀ sí ní jáde kí Ìyábọ̀ Òjó tó ṣe wedding fọ́mọ, tí wọn ò dá Lizzy lẹ́kun. Àwọn fans kan nìyẹn o. Mo fẹ́ pe àkíyèsí gbogbo ẹni tó wà lórí social media. Tẹ́ ẹ ní fans, ẹ máa ṣọ́ra lórí comment táwọn èèyàn ń kọ. Ẹ má fi comment yẹn, ẹ má fi hùwà sí ẹni tí wọ́n bá ń ta sí. Ó máa ṣe àkóbá fún page yín ni. Torí pé tó bá ti ń di page elépè, oníjà, wọ́n á ní ṣóun nìkan ni, kò dáa. Torí òní kọ́, torí ọ̀la ni. Nígbà tí mo ṣe fídíò ti Ìyábọ̀ Òjó, ẹni tó bá wò dáadáa kó lọ gbọ́. Kò síbi tí mo ti bú Ìyábọ̀ Òjó ju pé kó ṣọ́ra nítorí àsìkò yìí kì í ṣe àsìkò tó lè máa dá àwọn èèyàn lóhùn anyhow. Mo ní Ìyábọ̀ Òjó ti gòkè àgbà nítorí pé ọmọ rẹ̀ ti wà nílé ọkọ. Láìpẹ́ yóò padà di ìyá ọmọ. Kí ló fẹ́ káwọn àna rẹ̀ máa sọ nígbà tó bá gorí ẹ̀rọ ayélujára tó ń bá àwọn èèyàn fà á, tó ń ranjú wọn, tó ń ṣègbà bí mo ṣe búnu àbúrò mi ni mo lẹ́tọ̀ọ́ àti bù bẹ́ẹ̀. Kì í ṣe pé Ìyábọ̀ Òjó fèsì sọ̀rọ̀ Lizzy, mi ò tí ì rí fídíò tó fi fèsì. Ṣùgbọ́n àwa nítorí pé kò fèsì ká má lè sọ fún wípé ṣọ́ra ẹ, toró o ti fèsì sáwọn nǹkan kan rí, wọ́n ti táàgì orúkọ ẹ máwọn nǹkan kan rí, ìtó kọjá ti kọjá, ó ti di old fashion. Nísìn ìgbésí ayé ọ̀tun ló gbọ́dọ̀ máa gbé. Èmi ò rò pé ó burú fún wa láti sọ bẹ́ẹ̀ o. Mo wá rí pọ́rọ̀ táwọn èèyàn ń sọ tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin alátẹ̀lé wọn lẹ̀ ń dá wàhálà lẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ rí ni. Lára àwọn alátẹ̀lé tó ń dá wàhálà lẹ̀ làwọn tí ò sòótọ́ ọ̀rọ̀ fún Lizzy. Lára àwọn alátẹ̀lé wọn tó ń dá wàhálà lẹ̀ làwọn tó rí pé bá a ṣe gba Ìyábọ̀ Òjó nímọ̀ràn kò dáa, bóyá ń bú fún Lizzy ni. Ẹ wo bẹ́lòmíì ṣe máa ń ronú. Nígbà míì wèrè ó pèèyàn ń wèrè, kò sì ní mọ̀ pé òun gangan lalágànná. Ṣé kí wọ́n máa jà lọ ni? Ṣé kán mọ́ sinmi ìjà ni? Kí lẹ fẹ́ kí ọmọ Ìyábọ̀ Òjó, báwo lẹ ṣe fẹ́ kó fì tó bá wà nílé ọkọ ẹ̀ tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ tí Lizzy ń jáde fún? Kò sí tí ń jẹ́ àṣírí lójú tèmi, ohun tó bá ti ṣẹlẹ̀ téèyàn méjì bá ti mọ̀, ó ti mọ̀ nìyẹn. Ẹ bá fẹ́ kú kó lọ parẹ́. Torí kò sẹ́ni tí ò ní pass, kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe. Èmi gbà wípé nínú àwọn nǹkan tí wọ́n ti forúkọ Ìyábọ̀ Òjó táàgì tẹ́lẹ̀, lèmi ń gbà nímọ̀ràn tí mo fi ní kó ṣọ́ra ẹ̀, kì í ṣe lórí ọ̀rọ̀ Lizzy. Àkọlé wa sọ pé lórí ọ̀rọ̀ Lizzy ibi tó ti jẹ mọ́ Lizzy ni pé kó má fèsì. Tá a bá wá ní bàtà wọn ń dún ládùn jù, ó ń dún ládùn jù ṣùgbọ́n ọ̀dọ̀ ẹnìkan ní ti dùn. Kẹ́nìkejì bá a ní sùúrù ni. Tẹ́ ẹ bá gbọ́ Yorùbá yékéyéké, ẹ ṣe farabalẹ̀ kẹ́ ẹ súnmọ́ àwọn àgbàlagbà kẹ́ ẹ lọ béèrè.
akéré lọ́jọ́ orí lóòótọ́ ṣùgbọ́n 1981 la ti ń sọ̀rọ̀ ní rédíò YO. kọ́lọ́n fọ̀rún kẹ́ ọ̀gá mi Ṣẹ́gun Dúródọlá àti bọ̀dá mi tó wà láyé tẹ́mi wọn ogun Ọlálọ́mí Àmọ̀lé, àwọn Abíádé Morádéyọ̀, mélòó la fẹ́ sọ nínú wọn. mo dúpẹ́ lọ́wọ́ Kọ́lá Olóòtú, Kọ́lá Àlàbí, àwọn tí mo mọ̀ láṣíwájú mi nù, wọ́n wà ní àwòkọ́ṣe mi nígbà mo wà ń lu Ìbàdàn. ṣerú wa láwàá gorí afẹ́fẹ́ láàmọ̀ wá sọ pé Ìyábọ̀ Òjó dá lóhùn nítọ́ sọ sí ọ̀dà ẹ̀rí pẹ̀yìn ẹ̀yìn tẹ̀ ń sẹ́ni kọ́mẹ́ǹtì burúkú ń gbà mí ní làákàyè. ẹnìkan sẹ́ndì kọ́mẹ́ǹtì kan sí ara ẹ̀ láì ṣe mi níbi èyí tí mo ṣe fún Ìyábọ̀ Òjó. ẹni tí ò bá ti wọ ẹ lọ bá mi wò ó ibi tí mo ti sọ àsọjù fún Ìyábọ̀ Òjó. béèyàn bá wà láyé tí wọ́n bá ń bá wí ó ní lọ́kì pó rẹ́ni bá wí. ẹni tí ò rẹ́ni bá wí òkú nítorí wọ́n ti pátì sáyé ẹ̀. ẹni yẹn kí ló pokọ ẹ̀ ó lóun ya wèrè ṣá láì ṣàwà at DCNSD aṣótúbọ̀ tí ẹ̀ bá worú ẹni tó bá jágbàlagbà ni wèrè ló ṣe dàgbà. tó bá jọ ọmọ kékeré ni àfàìmọ̀ kórìíra ọmọ padà yìí bó ṣe sọ pé orí máa yìí dàrú. èmi kọ́ ló ń bá wí o, tó bá jọmọdé bàbá ẹ̀ ló ń bá wí o, tó bá jẹ́ àgbàlagbà bàbá ẹ̀ ló ń bá wí lọ́nà ọ̀run o tí bàbá ẹ̀ bá ti kú. ó yẹ kẹ́ ẹ lo làákàyè wípé ọ̀rọ̀ tá à ń sọ kí wàhálà ò lè bá a dópin láàrin Lizzy àti Ìyábọ̀ Òjó ni. kò síbi tá a sọ wípé a ti rí fídíò bí Ìyábọ̀ ti sọ̀rọ̀. ṣé gbogbo ohun tí Ìyábọ̀ Òjó ti ẹ̀ gbé dání ṣó lè fún láyè láti sọ̀rọ̀? ṣùgbọ́n a máa ń síra ẹni létí nílẹ̀ Yorùbá káṣìṣe má bàa wáyé ni. àwọn èèyàn nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó, ó lálátẹ̀lé, àwọn èèyàn bíi tiẹ̀ fẹ́ràn ẹ̀ láwọn onílàákàyè. ẹ̀yin tẹ́ kì í ṣe onílàákàyè tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó, àánú yín ṣe mí nítorí pé ẹ̀ níbi gidi lọ. Ìyábọ̀ Òjó tẹ́ ń tẹ̀lé onílàákàyè ni. Lizzy láwọn tó ń tẹ̀lé láyè tiẹ̀ náà, mo láwọn tó ń tẹ̀lé mi láyè tèmi bó ti wulẹ̀ kó kéré mọ́. ìwọ tó o bá mọ̀ pé o ò lè dúró sórí channel láti gbọ́ òótọ́ ọ̀rọ̀ kó o farabalẹ̀ kó o gbọ́, má gbèjà èèyàn lórí channel tèmi Jugba Master, torí kò sẹ́ni tí mò ń gbèjà, mi ò dẹ̀ ṣetán àti bú ẹnikẹ́ni. ọ̀rọ̀ tútù ló máa ń fa obì jáde nínú àpò, ọ̀rọ̀ gbígbóná idà ló máa ń yọ jáde. kó o wá wò sùnsùnsùn dáṣọ túbọ̀ n ò mọ̀ rí o, n ò sì fẹ́ mọ̀ ọ́, kò ní orí ẹgbẹ́ bàbá rẹ̀ dàrú. ó ti fi hàn irú èèyàn tó o jẹ́ nínú ilé, irú èèyàn tó o jẹ́ ládùúgbò. ó ti fi hàn wípé èèyàn burúkú ni ẹ́, o ní ìjà ẹ̀bí ló mọ̀ ọjà, ó sì mọ̀ dá wàhálà lẹ̀ ládùúgbò ni. àwọn èèyàn gbèjà Ìyábọ̀ Òjó, ìwà tó wù ló jẹ́ wọ́n gbèjà ẹ̀. àwọn tó gbèjà Lizzy náà wà ń bẹ̀ o nínú kọ́mẹ̀ǹtì tiwọn o, pé wọ́n ń spite Lizzy ni, wọ́n ń ṣe gbá ni. ṣé àwa ò wá tẹ̀lé àwọn ọ̀rọ̀ yẹn àbá parí ọ̀rọ̀ ni? nígbà táwa bá ń tẹ̀lé ibi tí ẹ̀yin tẹ̀ ń send comment, tá a bá tẹ̀lé ibi tẹ̀ ń lọ à ń dọ̀rọ̀ rú ni, torí ọ̀pọ̀lọpọ̀ fi làákàyè send, dandan kọ́ má send sọ́dọ̀ mi. èèyàn dáadáa kan send comment, ẹni tó lọ́pọlọ máa mọ̀ pé òun lọ́pọlọ. béèyàn bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ gidi, aṣọ yí ara rẹ̀ á pọ̀. béèyàn bá sọ̀rọ̀ òpònú, aṣọ tí ó ti wọ̀ tẹ́lẹ̀ á daṣọ wèrè. wọ́n á ní rádaràda wo ló tiẹ̀ ń sọ jáde lẹ́nu. wèrè á sọ̀rọ̀ mi, wọ́n á ní wèrè ní làákàyè. kì í ṣe gbogbo wèrè ní ògbọ́n, wèrè gbọ́n jù ẹlòmíì lọ. Ìyábọ̀ Òjó, Lizzy Anjorin, mo tó padà sórí ọ̀rọ̀ mi, ẹ stop ṣe bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ yín. at Oyèbámijí Bùkọ́lá ó sọ̀rọ̀, màá ka kọ́mẹ̀ntì tiẹ̀ náà. ó ní you are right sir, but this one Ìyábọ̀ don't have fault about this one. if you cannot comprehend person, just be keep quiet and don't say anything. you are right to talk to her, but she don't have any fault.
a sọ pé Ìyábọ̀ Òjó ní fault o, a kì í ṣe ilé ẹjọ́. Ẹ jẹ́ kí gbogbo wọn jọ rí n tó ń ṣẹlẹ̀ ni ká dẹ̀ yanjú ẹ̀, a lè dá anybody lẹ́bi. Ìyábọ̀ kú iṣẹ́ wà jèrè ọmọ, Lizzy náà ó jèrè ọmọ. Ẹ ronú sí gbogbo ohun tẹ́ ẹ bá ń gbọ́ látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín kẹ́ ẹ tó fi sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ tí ayé ó wò yín tí wọ́n á ní kí ló ń sọ tí wọ́n á pòṣé ẹlẹ́dàá yín ò ní jẹ́ kẹ́ ẹ sọ o. Èyí tẹ́ ẹ bá ti sọ tẹ́lẹ̀ Ọlọ́run á parẹ́. Ẹ má gbàgbé pé mo ní íńtánẹ́ẹ̀tì kì í gbàgbé. Ọlọ́run á kó sẹ́yìn méjèèjì lọ́kàn. Àdẹ́nìkẹ́ni àdálẹ́bi o. Èmi ò rí bí Ìyábọ̀ Òjó ti jẹ̀bi Lizzy torí pé gbogbo wa là ń sọ pé kò yẹ kí Lizzy jáde lásìkò tó jáde. Ìgbà Lizzy dẹ̀ ń jáde kó má bàa dà báyìí, ẹ̀yin olólùfẹ́ ò sọ̀rọ̀. Kí Ìyábọ̀ Òjó má bàa sọ̀rọ̀ ní èyí tá a sọ fún Ìyábọ̀ Òjó, bẹ́yìn tí ẹ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ kàn ń jáde. At Penny Ọbáfẹ́mi ó ní may God bless you sir. Irú àwọn tí à ń fẹ́ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pè wá ṣàkíyèsí pé kinní yìí kò wá òkè tó, ẹ má fẹ́ ìbú àtèpè sí kó má bàa dà lé yín lórí. Ìtẹ́ ẹ lè gbé ní kẹ́ ẹ kó sórí, ó ní kẹ́ ẹ dìílẹ̀. At Ọrẹ Olúṣọlá Juliana ó ní they should allow peace to reign. Ìtawà náà ń sọ nìyẹn o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dá wàhálà lẹ̀, ẹ̀ ń ṣèpè fún ara yín tó dáwà fẹ́ parí ìjà ni. A fẹ́ kó ṣẹlẹ̀, a fẹ́ kí Ìyábọ̀ ó sọ̀rọ̀, a fẹ́ kí Ìyábọ̀ òun mọ̀ wípé àwọn èèyàn ti gbèjà òun ju bó ṣe yẹ lọ, ju kó sọ̀rọ̀ lọ. Ẹnìkan tó ní làákàyè náà ni Ìyábọ̀ Òjó, you are now a different person on higher level. Ìyẹn ni àti Oyeyemi Ìdòwú BS 5BS. Ignore whatever Lizzy has said. We say or do. Remember your daughter is in another family now, in another country. As a wife, your joy will continue to increase. Pray more, talk less. You have laid a good example for single mothers. Don't give your Tanzania in-laws room to start thinking otherwise about what Priscilla may become later in their home. Ìta ń sọ ló ní làákàyè yìí sọ o. Àmọ̀ràn tá à ń gbà ló ní làákàyè yìí gbà o. Bọ̀dá tó lórí bàbá àwọn yìí, níbo ni ọpọlọ yín sún sí? Níbo ló wà? Só túbọ̀ àbí kí lẹ pé ó kọ yín tó ní wọn ò tiẹ̀ fẹ́ mọ̀. Ẹ má wá sórí péèjì mi mọ́. Tẹ́ ẹ bá ti subscribe ẹ yọra yín. Gbogbo ẹ̀dá tó bá jẹ́ wàhálà ló rọ̀ lọ́rùn. Wàhálà ló fẹ́ káwọn èèyàn máa ṣe kó lè mọ káàsì cruise kó mọ̀ wá sórí ọ̀dọ̀ mi. Ẹja bá wara wa sọ̀rọ̀, àwọn onílàákàyè ló wà ńbẹ̀. Mi ò tí ì débì kan, ẹ mọ́ ni mò ń ṣe ìgbéraga. Àárín àwọn ará bí ò ní dàrú lágbára Ọlọ́run. Dáṣọ túbọ̀, èmi kọ́ ló ṣépè fún o. Ayé ò ní fẹ́ gba fún ẹ lóúnjẹ, jẹ́ n padà bẹ́ẹ̀ ṣàdúrà fún ẹ. Wọn ò ní wí ẹ lókùn bí ọ̀gà, wọn ò ní so ẹ mọ́lẹ̀ bí ọ̀bọ. Mọ́ ẹ̀fà sọ pé orí èèyàn ti dàrú mọ́ tó o bá fẹ́ kó padà sí ẹ lórí. Gbogbo wa là ń ríra wa là ń bára wa ṣeré lórí social media. Àmọ́ wíìsù, àmọ́ ẹlẹ́dàá oníkálukú. Àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lásìkò yìí, orí yín ò ní dàrú o lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Jugba Master Channel. Ìdààmú ò ní dé bá yín. Bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ẹ nígbàgbọ́ nínú wa, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́. Lágbára Ọlọ́run, gbogbo tẹ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run àtẹ tó ń wojú Olúwa fún rere àbí fún ọmọ, ọwọ́ yín máa tẹ̀ nínú ọdún yìí ni o. Bẹ́ẹ̀ ṣe ń subscribe yìí, ìdáhùn ayọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ó ti wọnú ilé tọ̀ yín wá. Bẹ́ẹ̀ ló máa rí o. Àṣẹ Olódùmarè gùn o. Ẹ sọ fún àwọn alátìlẹyìn àwọn èèyàn wọ̀nyí, kì í ṣe alátìlẹyìn Lizzy nìkan o, kì í ṣe alátìlẹyìn Ìyábọ̀ Òjó nìkan o. Ẹ yára láti gbọ́rọ̀ Ṣeun Agbọ́lá lórúkọ tèmi.